right láti ṣàpọ́tù in any way ipe aṣọ Ṣàngó ló yẹ kó máa wọ̀ but this is bad because ṣe Sunday Igboho láwọn babaláwo tí Ọ̀túnba Gani Adams bá fẹ́ ṣèkà fún àwọn babaláwo Sunday Igboho wọ́n máa sọ fún pé kó má lọ sọ́dọ̀ ẹ̀ àwọn wòlíì tó súnmọ́ àwọn àfáà wọ́n máa sọ fún èdè wòlíì èdè Ifá ni guardian wòlíì wà lédè Ifá ni tí wọ́n adopt sí Christianity so àwọn babaláwo náà ni wòlíì nínú tradition wa àwọn tó bá ti ríran tó ń jíṣẹ́ àwọn ni wòlíì òjíṣẹ́ Olódùmarè òun náà máa ń pè ní wòlíì tó yẹ kí wòlíì Elédùmarè ni mi ẹ rò pé Christian term no àwọn òjíṣẹ́ Olódùmarè ẹ ṣe jàre bàbá yìí. ìyẹn dájú yìí wòlíì ni bàbá yìí tó ń kọrin wọ́n ṣe program kan tí wọ́n fi ṣe prayer fún Chief Sunday Igboho tó ń ṣe prayer tó ń ṣe oríṣiríṣi bàbá yìí agitator ni wọ́n ẹ káàbọ̀ Terry Amolade ẹ̀ka agitation ni bàbá yìí kò ń ṣe bàbá yìí nìkan bàbá Èkìtì gbogbo wọn wà bẹ́ẹ̀ ni mo ṣe mention látẹ̀kọ́ kò sí anybody tó ríran burúkú sí but this man ètò piss me off lánàá tí mo tó yẹ kí n sọ̀rọ̀ ni wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi so èèyàn tó dẹ̀ sẹ̀ǹdẹ̀ sí mi tó márùn-ún sí orí WhatsApp mi so mo wá kà this thing now getting upset me now mo ti máa ń lọ check link gbogbo àwọn prophet tó ń sọ kínní ìgbà tá a bẹ̀rẹ̀ agitation ìta kí n sọ̀rọ̀ Yorùbá freedom rí any one of them tó ń ṣe any video lórí báwọn Yorùbá ṣe máa kúrò lóko ẹrú o gbogbo fídíò tí wọ́n ń ṣe ojú bí pé káwọn èèyàn wá àwọn tó ogun jà kó wọn kí ogun ṣe nǹkankan báyìí all these sort of things òun ni wọ́n busy tí wọ́n ń ṣe rí kọ̀ọ̀kan nínú wọn tó canvas fún freedom àwa káàárọ̀ àjíire none of them kò sí kọ̀ọ̀kan nínú wọn tó canvas fún freedom àwa káàárọ̀ àjíire ṣùgbọ́n gbà tí ó wá di pé ẹ káàbọ̀ bàbá wa Táyọ̀ Òṣòdì so nígbà tó wá di pé Ọlọ́run wá ru èèyàn kan jáde so bóyá they now have wọ́n wá ríra wọn pé wọ́n wà inferiority complex because to me that is nǹkan tí mo fẹ́ sọ nìyẹn they want to be relevant ẹ wá bẹ̀rẹ̀ sí ríran burúkú nǹkan tó peace tó bà mí lẹ́rù lánàá ni pé máa yẹn sọ yí pé ó lóun rí pé wọ́n yọ kíní radioactive ó ní wọ́n dà sí ojú Sunday Igboho ó ní gbogbo ojú ẹ̀ fọ́ ó become powerless ó ní kò ṣe kankan mọ́ yí pé Ọ̀túnba Gani ó ń set Sunday Igboho up which I disagree with it tí Gani Adams bá ní plan burúkú fún Sunday Igboho tó bá ní plan burúkú Sunday Igboho àwọn babaláwo Sunday Igboho wọ́n máa warn Sunday Igboho against Gani Adams so Sunday Igboho náà kó tó di pé Gani Adams di Ààrẹ Ọ̀nà Kakanfò olúkálukú wà ní territory ẹ̀ ẹrúkú ni Gani láyé ẹ̀ ẹrúkú ni Sunday láyé títí ẹ̀ but bí orí ṣe máa ṣe Gani di Ààrẹ Ọ̀nà Kakanfò so kí ni mo try láti sọ ni pé ìgbà tí Gani dẹ̀ di Ààrẹ Ọ̀nà Kakanfò Gani gan mọ implication pé ẹni tó bá da ilẹ̀ ló máa pa kò sí àdúrà kan tó lè re ọ̀dàlẹ̀ balẹ̀ kú ni Gani mọ̀ yẹn so ó difficult fún Gani láti wá lọ gba ìbọ̀dẹ̀ fún Sunday I'm sorry to say this no yes kò possible fún Ààrẹ Ọ̀nà Kakanfò láti gba ìbọ̀dẹ̀ fún Sunday Igboho it's not possible it is not possible Ààrẹ Ọ̀nà Kakanfò from his last speech pé àwọn Yorùbá ò ní kóun ṣe nǹkan kan tẹ́lẹ̀ lóun ṣe sọ̀rọ̀ ipe nísìnyí tí wọ́n ti wá bá òun ipe òun máa take action èmi Olúwatóyìn èmi gan pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní coward mo pè ní coward nígbà tí gbogbo wa ń pariwo tí ò jáde tí ò ṣe nǹkan kan but ìyẹn ò wá dé level pé kó wá lọ bá gọ́ọ̀mẹ̀ntì plan ipe kí wọ́n pa Chief Sunday Igboho you see how all these people try to create problem create fear so then ìgbà tẹ́ bá ń ríran kò sí bí èèyàn ṣe ní confidence tó láyé yìí kò sí bí èèyàn ṣe ní confidence tó ní ilé ayé yìí bí èèyàn bá ṣe ní confidence tó ní ilé ayé yìí tí ẹ bá ti create fear confidence yẹn máa lò èèyàn tó fẹ́ lọ jagun tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní kó láyà jẹ ẹ bẹ̀rẹ̀ sí ní kó láyà jẹ ẹ rí i pé wọ́n mú ìkan náà sọ pé òun lòun rí i pé wọ́n dẹ obìnrin
ṣé rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ ní láti ríran gbogbo alágbára tó wà nílé ayé iná máa ń dẹ obìnrin sí báìbù tí gbogbo yín gbé dání yẹn Samson ṣèbí nípasẹ̀ obìnrin náà ṣe mú Samson ṣé gbogbo alágbára tó wà nínú báìbù náà fobìnrin mú ni inú báìbù lẹ ti ń quote reference yes nípasẹ̀ obìnrin a máa ń kọ́ ní church ẹlẹ́dàá mi mo bẹ̀bẹ̀ o má jẹ́ káyé ṣe mí o ayé ló ṣe Samson ni alágbára a máa ń kọ́ ní church so bọ̀ kí ni mo try láti sọ ni pé ṣé gbogbo àwọn alágbára inú bíbélì náà fobìnrin mú ni ṣebí wọ́n kọ ìtàn Samson sílẹ̀ fún àwọn èèyàn láti kẹ́kọ̀ọ́ ni wọ́n kọ ìtàn Samson síbẹ̀ fún àwọn èèyàn láti kẹ́kọ̀ọ́ pé torí ọjọ́ iwájú ṣé Gani Adams bó ṣe wà yẹn náà ṣé òun náà ṣé ẹ rò pé Gani náà ìyẹn Ọ̀túnba Gani ṣé ẹ rò pé ojú òsì lára tiẹ̀ náà ni ṣé ẹ rò pé ojú òsì lára Gani ni ṣé ẹ rò pé ojú òsì lára Gani náà ni pé gọ́ọ̀mẹ̀ntì gan wọn ò ní plan àti pa Gani ọ̀ àbí wọn ò tí ì gbé rí tálẹ̀dẹ̀ wàá rí nílé ayé yìí tí ṣe Sunday Igboho bá dìde kò sẹ́nikẹ́ni tó bá dìde tí wọn ò ní dẹ náà kò sí ẹnikẹ́ni tó bá dìde tí wọn ò ní dẹ tàkúté ikú sílẹ̀ fún so pé wọ́n dẹ tàkúté ikú sílẹ̀ fún sí Sunday ẹ ní láti ríran and we don't need your vision because ó ti normal pípé definitely wọ́n máa dẹ tàkúté fún it is normal wọ́n kì í ṣe gbogbo ọ̀nà bí kì í ṣe gbogbo family ẹ̀ ló fẹ́ràn ẹ̀ eléyìí ò ń ṣe vision there is a difference between vision and common sense gbogbo ẹbí ẹ̀kọ́ ló inú ẹ̀ dùn sí ok irú àwọn bàbá kan tó ń sọ pé àfa ẹlẹ́bọ ṣe rò pé inú àwọn yẹn dùn sí ni wípé Sunday Igboho gbógun ti Islam ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀dú pé ó sọ pé kólúkálukú lọ ṣoògùn ó ní kán lọ ṣoògùn ok nígbà tó bá ní káwọn èèyàn lọ ṣoògùn kò ṣe ní kán lọ kẹ́ láìla ìgbà tó jẹ́ láìla ẹ lè ké kó jẹ́ kó máa help àdúrà but láìla ò stop ọta ìbọn so ẹ dẹ̀ kó dẹ̀ continue kó ní kí gbogbo wa máa ké láìla kí wọ́n dẹ̀ pa gbogbo wa tán kán pa gbogbo wa tán àbí kó ní kí gbogbo wa máa sọ pé lórúkọ Jésù kó dẹ̀ pa gbogbo wa tán lórúkọ Jésù wọ́n ti bẹ́ orí many people láìla wọ́n ti bẹ́ orí many people ó dẹ̀ sọ pé this is the way tọ́lúkálukú fi lè save ara ẹ̀ so ẹ wá rí ìran gidi nothing good you have been seeing bad vision kò sí Ọlọ́run tó ń sọ̀rọ̀ nínú yín ju pé ẹ̀yin lẹ́kàn ń rò ó tẹ bá rò ó tó ẹ máa fi lálàá yes tẹ́yọ̀ bá ro nǹkan tí ò dáa á lálàá èrò ibi tó wà nínú yín òun ni gbogbo yín sọ ìkan kì í ṣe Sunday Igboho nìkan ṣoṣo ni olórí ẹ lè ro ti Ògún tó jagun kí ló ṣe ẹ̀kan wá pẹ̀lú Samson ṣé Samson jẹ́ baba ńlá wa ni Samson àwọn tí wọ́n jagun tí wọ́n ò ṣẹ̀tẹ̀ nínú ìran Yorùbá a ní ìtàn wọn Ògún baba ńlá Sunday Igboho ni ó jagun àjàṣẹ̀tẹ̀ ṣé ẹ rò pé wọn bí ní Ògún gbà tó wà láyé Ọ̀rànmíyàn jagun àjàṣẹ̀tẹ̀ Odùduwà ja ogun àjàṣẹ́tẹ̀ Ọbàtálá ja ogun àjàṣẹ́tẹ̀ wọ́n pọ̀ lọ súà tí wọ́n jagun àjàṣẹ́tẹ̀ nínú ìran wa so kí ló dé tí ẹ ò ṣe wá example kan nínú àwọn baba ńlá wa tó jagun àjàṣẹ́tẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa fi ọlá ìtọrọ fún Sunday Igboho wípé bí Ògún ṣe jagun àjàṣẹ́tẹ̀ bí Ṣàngó ṣe jagun àjàṣẹ́tẹ̀ bí Ọ̀rànmíyàn ṣe jagun àjàṣẹ́tẹ̀ bí Odùduwà ṣe jagun àjàṣẹ́tẹ̀ ìran Ọ̀yọ́ ló ń jagunjagun ní ìran Ọ̀yọ́ jagunjagun òun ní ìran Ọ̀yọ́ so ẹ ò ròyìn bí wọ́n ṣe ń ja ogun àjàṣẹ́tẹ̀ kẹ́ ẹ fi àwọn baba ńlá wa tó ja ogun àjàṣẹ́tẹ̀ kẹ́ ẹ máa fi tọrọ fún Sunday Igboho ó ṣe wá jẹ́ pé Samson tó kúkú ìyà òun lẹ ṣáà ń fi gbogbo yín kò tó wá sẹ́ni kankan tó rí ìkọ̀kan ju pé Samson wọ́n ṣe pa tí wọ́n yọ ojú ẹ̀ òun náà lè sọ pé wọ́n máa fi ojú Sunday Igboho wọ́n máa ṣe kinní kan ní gbogbo yín bẹ̀rẹ̀ sí rí ìríkùrí I saw that thing yesterday peace kì í ṣe nǹkan tí mo fẹ́ sọ láàárọ̀ yìí nìyẹn but àti àná yẹn ni orí mi ti ń charge pé we need to caution people gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ mo bẹ̀ yín try and caution all these people on your page ẹni kan fi Sunday Igboho lẹ̀ yeah because to me mo rí as envy
you see it as envy. Tẹ́ bá rí kẹ́sẹ̀ wá ní pé ẹ rí ìran sí, why don't you contact Koiki Media? Kí ló dé tẹ́ ṣe máa spread kíní yẹn lọ káàkiri? We are in the age of tó jẹ́ pé social media gbogbo èèyàn ló all over the world pé wọ́n máa tó yọ ojú Sunday Igboho wọ́n máa tó yọ what do you mean what do you mean what relevancy do you guys want to create? And none of you was ever part of this vision. Ìyá mi ṣẹ̀ṣẹ̀ làgbàlélẹ̀, she has been trying. Òṣùwàtọ́ládé ní òun náà oníṣẹ̀ṣe ni náà Òòṣà Adétúnjí àwọn tó surround Sunday Igboho oníṣẹ̀ṣe all these people. Tẹ́ bá rí ìrankíran ẹni tó máa ń pe ṣi Sunday Igboho wá sórí mi ò pe ṣi Sunday Igboho rí, I've never spoken to him before. Ṣi Sunday Igboho máa ń wá sórí show Dara Talk every time. Ó máa ń wá sórí Koiki Media. Ẹ ṣe ìyá mi. Ó máa ń wá sórí ẹ bá mi show Love and Light. Ó máa ń wá sórí Koiki Media. Àwọn tó máa ń flag yẹn náà tẹ́ bá lọ ìjọ kan tó ń fẹ́ flag mi títí ìgbà tí mo lọ wo pastor ni. Ọjọ́ yẹn nǹkan mẹ́sẹ̀jì tí mo dẹ̀ gbà fún àánú ẹ̀gán ṣe wípé eléyìí ò tí ì ríra ẹ̀ ogun tó ń bá ẹjà tó jẹ́ pé gbogbo ibi tó bá dé àkọ̀tì ló ń bá ẹ ìwọ ló wá ń flag post ni. Ìjọ yẹn bí mo ṣe rí orúkọ ẹ̀ báyìí wọ́n ṣe fi fọ́tò wọ́n ṣe gbàwòrán ẹ̀ síwájú mi àánú ẹ̀ ṣe mí pé ìwọ gan èyí tó ń bá ẹ pora ó yẹ kí ìwọ gan rìn sọ̀rọ̀ ara ẹ̀ ó wá ń jàjà òfò lórí péjì tèmi. So kí ni mo try láti sọ ni pé àwọn tí ẹ lè sọ fún why tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa wá gbé sórí social media tí gbogbo ayé àwọn máa kà á wípé wọ́n jẹ́ kán kìlọ̀ fún Sunday Igboho ẹ̀rí pójú ẹ̀ fọ́ o ẹ̀rẹ́ lè ṣe o ọ̀tá ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ jàre ọ̀tá ni wọ́n ọ̀tá tó farahàn bí ọ̀rẹ́ ni wọ́n so you are destroying his confidence so tó bá ti ẹ̀fẹ́ lọ jà ń gbà mí ìgbọ̀n ẹ̀rọ á máa bá pé ẹ má jẹ́ kán yọ mí lójú o ẹ má jẹ́ kán ṣèkòkò bó ṣe wáyé àwọn kan wà tó yẹ pé 24 hours òun ni wọ́n ń rúbọ fún. Àwọn babaláwo kan wà tó yẹ pé 24 hours ni wọ́n rúbọ fún. Àwọn àáfàá tó fẹ́ràn ẹ̀ wọ́n jókòó sórí awọ àwọn míì ò róòrùn báyìí torí Sunday Igboho. Do you know that? Bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n tún rí àwọn wòlíì míì tí wọ́n fẹ́ràn ẹ̀ tí wọ́n lọ jura wọn sórí òkè torí ẹ̀. So ẹ̀dẹ̀ wàá rí nǹkan tó dáa ẹ̀dẹ̀ sọ pé ẹ gbà tẹ́ bá tẹ̀ wàá rí nǹkan burúkú why tẹ́ ẹ ṣe gbàdúrà kẹ́ avert ẹ̀ why can't you àṣẹ Ìdùmarè kí ni reason tí ẹ ò lè lọ sórí òkè tẹ́ bá rí nǹkan tí ò dáa kí ẹ lọ sórí òkè kẹ́ ẹ lọ gbàdúrà kẹ́ sọ fọ́lọ́run pé Olúwa o bá wa yí ibi yìí padà 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 after all wọ́n máa ní mo mọ̀ pé mo fẹ́ kọ orin ifá kan pé bíbí yìí ń bọ̀ níwájú bíbí yìí ń bọ̀ lẹ́yìn o Olúwa o kíbi ó yà sílé wa òkèèrè ní kíbi má lọ òkèèrè ẹ ò lè ṣe yẹn ni kẹ́ sọ pé kọ́lọ́hún kó yí ibi padà kẹ́ sọ pé kẹ́ nínú ilé yín kẹ́ sọ pé kí Ọlọ́run pé kó yí ibi yẹn padà kẹ́ ní k'Olódùmarè kó yí ibi yẹn padà pé kí ibi kó padà lọ sórí oníbi ẹ lè sọ yẹn pé kí ibi kó padà lọ sí orí oníbi kẹ́bọ padà sórí ẹlẹ́bọ kásàsí padà sórí àwọn tí ò fòótọ́ ni so ẹ ò lè sọ pé kí ibi yẹn kó padà sí orí oníbi ẹ ò lè ní pé kí ibi yẹn kó padà lọ sí orí oníbi but ẹ wá bẹ̀rẹ̀ sí ní green nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú nǹkan burúkú ẹ fẹ́ dá ìjà sílẹ̀ láàrin òun àti ààrẹ. I don't know what is happening but I believe I've already delivered the message. So nǹkan tí mo try láti sọ ni pé àwọn ìrankíran yẹn we must put a stop. I don't know yes we are but unstable padà. We have to stop this nonsense. Yes ẹ má rí ìrìkúrì sí Sunday Igboho mọ́ ẹ má rí ìhalẹ̀ mọ́ Káyọ̀dé ẹ̀ mọ́ don't destroy his confidence and ẹ má create wàhálà ẹ má. I will soon end up the show because I don't know. Ìgbà tí ṣi Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò tó wá jọ sowọ́pọ̀ láti gba tí Ààrẹ Ọ̀nà Kakanfò náà ti dìde láti gbà wá papọ̀ lẹ́wọ́ ríran pé Ààrẹ Ọ̀nà Kakanfò fẹ́ pa what nonsense why tẹ̀ ṣe rí tẹ́lẹ̀ àtọ́ gbogbo Facebook yín àwò agitate you never agitate for Yorùbá freedom kí ló dé tó ṣe wá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ gbà wá
lẹ wá ń try láti create àwọn ìrankíran ṣe jàre thunder flag them ara máa pa gbogbo yín o Ṣàngó náà ló máa pa yín èèyàn kan ti gbé yín ṣépè bẹ́yẹn so ó ṣe wá jẹ́ pé ìrankíran lẹ wá ń rí rí ìran gidi rí ìran kankan rí nǹkan tó dá sí ju pé ó máa kúkú ìyà ojú ẹ̀ máa fọ́ kìíní kan ìgbàṣegbá àwòṣàwò ìkòkò you don't see any good thing nothing good kò nídìí ìran yín it doesn't need it because àwọn tó yí ká mo ti sọ fún yín lẹ́ẹ̀kan àwọn agitators àwọn tó ti ń agitate fún freedom òmìnira wa yìí òmìnira ìran káàárọ̀ àjíire ká máa kúrò lóko ẹrú ìran ọmọ aládé tèmi máa láìka ti pè mí original orúkọ wa nìyẹn ọmọ Ìgbò mẹ́kùn ìran òmìnira wa torí ká tó di Ẹ̀gbá Ìgbò lórúkọ wa Ìgbò mẹ́kùn ni wá so òmìnira wa àwa ọmọ Ifẹ̀ ìyè olù. Attention seeker nìyí and you are just trying to try láti you guys are trying to weaken him to destroy his confidence. I'm coming. You are trying to destroy his confidence. You guys are trying to destroy his confidence. Let me tell you something. Pé ẹ ń sọ pé ẹgbẹ́ Bíbélì ṣe fi ń búra pé Ọlọ́run gbọ́ yẹn kò ní ìtumọ̀ o. It does not guarantee that you are saying truth. Yes, Nigeria lẹ́nìí. Do you know kẹ́mọ̀ tó bá tó destroy Nigeria lẹ́nìí? Ìran ló bá yẹ Nigeria jẹ́. Yes. A ti rí ọdún tí wọ́n sọ fún wa pé that is going to be the best year in Nigeria ọdún yẹn ni kò ní kíní ní currency Nigeria collapse irú gbogbo eléyìí tá à ń fèsì every year náà revision pé it's going to be better bẹ́ẹ̀ ni wọ́n ríran wọ́n fi Bíbélì ṣe confidence pé Donald Trump ló máa win America pẹ̀lú àbí wọ́n ṣó gbogbo àwọn pastor tó sọ wọ́n dẹ̀ sọ pé Bíbélì wọ́n fi ṣe confidence kí ló ṣẹlẹ̀ Joe Biden win so pé èèyàn kan wá fi Bíbélì búra pé Ọlọ́run ló sọ̀rọ̀ tún un kò does not guarantee us to believe that you are saying the truth. You can lie. Gbogbo àwọn tó jí owó Nàìjíríà lénìí gbogbo wọn ló fi Bíbélì àtàlùkùránì búra páwọn máa ṣòótọ́. At the end of the day kí ni wọ́n ṣe? They lie. So pé èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń sọ yẹn omi pé bóyá kíní. So to my conclusion is imagination ni àmọ́ dẹ̀ bẹ̀yìn. Mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ríran kíran yẹn tẹ́ bá ti rí ẹ lọ sórí òkè ẹ lọ máa pray instead of taking it on social media gbogbo yẹn á máa spread ẹ̀ káàkiri kí Sunday Igboho fúnra ara ẹ̀ gan ìgbà míì tó bá fẹ́ sùn á máa ẹ mọ̀ pé wọ́n sọ pé ẹ̀mọ̀ kan tó ń pè ní alágbára kò sẹ́ni tí ò ní ẹ̀rù náà ṣe rò pé ẹ̀rù ò sí ni nǹkan tó bá yẹ kó ṣe ẹ̀rù máa bà á nígbà míì because he just read it on social media and different people are saying it bí nǹkan tí mo sọ ẹ máa ń rí àwọn tó máa ń pè wá sórí show live show why tẹ̀ ṣe contact àwọn yẹn bóyá kẹ́kàn send ìpè mọ́ voice message pé nǹkan bá dẹ́ kí ni rí ìtẹ́gan ṣe ń jíṣẹ́ kíṣẹ́ gan what's the point why tẹ̀ ṣe ń jíṣẹ́ burúkú kí ni rí ìtẹ́ ṣe ń jíṣẹ́ burúkú ṣèbí wọ́n máa ń sọ pé àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe gbogbo tó lórí kodò àdúrà ló lè gbèrò àdúrà ló lè ṣe kò dára kíní ẹ̀ẹ́dìkáyà nínú báìbù ìgbà tí wọ́n ní wọ́n sọ pé máa kú ṣèbí wọ́n fi àdúrà ṣèbí wọ́n ló tó gbàwẹ̀ ṣèbí wọ́n lọ́lọ́run yí ikú kúrò lórí ẹ̀ so why tẹ́ ẹ ṣe yẹn tó ṣe jẹ́ pé
ẹ̀kan dẹ́rù bá ojú ẹ̀ fún kí kó tó tiẹ̀ bí mi inú lánàá yẹn nìyẹn wọ́n ló lájẹsára lóòótọ́ o pé ṣùgbọ́n kò ní àjẹsára wọ́n ní lóòótọ́ ni Chief Sunday Igboho ní àjẹsára ṣùgbọ́n kò ní ẹ tún wá wo bí tó ṣe sọ̀rọ̀ wọn o ẹ ti rí pé that message is full of envy wọ́n ní lóòótọ́ ni Chief Sunday ní àjẹsára wọ́n ní ṣùgbọ́n kò ní àjẹsára radioactive ìyẹn wòlíì yẹn ó ní Chief Sunday Igboho ó ní kò ní àjẹsára radioactive ó ní kò ní àjẹsára radioactive element ipe yẹ ó lè morúkọ tí ìbọn ń jẹ́ wọ́n ló lè morúkọ tí ìbọn ń jẹ́ ó lè morúkọ ṣe ti rí bẹ́ẹ̀ you have seen ẹ ti rí pé it's a programming ó ní bẹ́ẹ̀ ni ó ní Chief Sunday Igboho ṣọ́lọ́run ló máa dárúkọ radioactive element fún ó ló lè morúkọ tí ìbọn ń jẹ́ wọ́n mọ̀ pé ó lò kí ìbọn you see ó ló lè morúkọ táyẹ̀tá ń jẹ́ ṣe understand ó ní ṣùgbọ́n kò tí ì ní oògùn radioactive ipe so ìyẹn náà máa fi destroy ẹ̀ ṣe mọ̀ pé wòlíì yẹn gan sọ fún àwọn gọ́ọ̀mẹ̀ntì táwọn gọ́ọ̀mẹ̀ntì gan ò bá ronú ó sọ fún wọn pé kọ́ lọ wá radioactive kan fi pa Chief Sunday Igboho ni and àwọn èèyàn wa náà dẹ̀ send ẹ má jẹ́ ká máa send irú àwọn message jàtijàti wọ̀nyẹn mọ́ tá a bá ti gbà á ẹni bẹ́ẹ̀ yẹn ẹ má send ẹ̀ mọ́ don't send such message on social media it's not good it's not good ẹ má send irú àwọn messages káàkiri wọ̀nyẹn mọ́ ẹ ṣe ìyá mi stainless ẹ má send irú àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́ lórí social media I think you sent it to me as well my brother Olúgbénga you sent it to me as well àwọn tó send ẹ̀ sí mi pọ̀ sẹ́ẹ̀ bí mo ṣe kájí last one lánàá mo wà my heart bleak my heart begin to bleak heart mi bẹ̀rẹ̀ sí ní bleak láti àná yẹn pé what is going on kí ló dé why let this man be why tẹ̀sí máa ríran kíran why tó ṣe jẹ́ pé àárín nǹkan gidi àárín bó jagun àjàṣẹ́tẹ̀ why tó jẹ́ pé Samson lábẹ̀rẹ̀ sí fi wé tabaníkà wo ètò àwa Yorùbá àtàwọn Samson it's not the same àwa àti fa Samson ìtàn Yorùbá yàtọ̀ sí ìtàn àwọn Samson àwa Yorùbá dàbí àwọn we Yorùbá now àtàwọn Igbo gbogbo wa we are like the Canaanites because àwa la nílẹ̀ àwọn Samson tẹ́ ń sọ yìí they invaded the land and they begin to kill the people bí àwọn Fúlàní ṣe invade wa read Bible is a straightforward history this is not we are not criticizing it is a straightforward history we are aborigines the Canaanites were aborigines that's not what the Bible says àwọn Israel again Jacob àtàwọn ọmọ ẹ̀ they left Canaan for 450 years bàbá wọn kọ́ ló dálẹ̀ so what civilization wo làwọn aborigine Canaan ti build and they came they destroyed all their civilizations and took their land from them ẹ̀dẹ̀ wá ń fi wá wé Samson so tí àwọn Philistine tó jẹ́ neighbors tí wọ́n bá wá pa Samson kí ló fi jọ ìtàn àwa Yorùbá it's just like bí àwọn Fúlàní ṣe ń terrorize wá ń sìn Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ kó invade eventually wọ́n ti gbà lọ́rin wọn ò rí gbà tán bí ọ̀rọ̀ Israel ṣe rí nìyẹn wọn ò rí ibẹ̀ yẹn náà gbà tán ókè wọ́n gba nísìn kí Chief Sunday Igboho àdánlọ́lọ́ ẹ̀kọ́ wá pa irú àwọn Fúlàní kan tó ń terrorize kẹwàá máa fi wéra wọn ìtàn tí ò jọra ni náà torí pé bóyìnbó ṣe òyìnbó interpret ìtàn yẹn fún wa read this history it's a very straightforward history Fúlàní sí kí ni wọ́n ń pa ṣebí lórúkọ Ọlọ́run náà ṣe sọ Ọlọ́run náà lórí káwọn pa wá káwọn dẹ̀ gba ilẹ̀ wa wọ́n ní Allah ló fún wọn nílẹ̀ wa pé káwọn pa wá ìtọ́ta kánú báìbù náà káwọn yẹn náà sọ pé Ọlọ́run ló fún wọn ṣebí Allah ṣebí orúkọ God of Abraham ni pé Allah tẹ̀bá accept pé Allah jẹ́ orúkọ God of Abraham ẹ̀ ń pe hallelujah ahel ló bẹ̀rẹ̀ hallelujah o so ahel al àwọn Júù wọ́n ní hallelujah àwọn Muslim wọ́n ní ya Allah so Allah is attached to that religion
kí ló dé táwọn muslim ṣe ń pe Allah àwọn Jew muslim ń pe Allah study Judaism táwọn Jew bá fẹ́ bẹ̀rẹ̀ sí wọn wọ́n á ní Allah hallelujah àwọn Ethiopian Jew Allah náà ni wọ́n ń pè Allah ni bí Christian nìkan ló ń pe Jehovah gbogbo àwọn tó jẹ́ pé they are still practicing their ancient religion wọ́n ń pe Allah nínú ẹ̀sìn wọn ẹ̀dẹ̀ wá sọ pé Allah ò kì í ṣe orúkọ God of Abraham because lọ ṣe you never bother to know about the religion better Muslim ń pe Allah àwọn Muslim ń pe Allah àwọn Jew ń pe Allah àwọn Ethiopian Jew ń pe Allah wá ní Allah so kí ni àwọn Fúlàní sọ pé orúkọ kí ni àwọn Fúlàní fẹ́ fi gbalẹ̀ yín same name ni now àṣẹ Ìdùmarè so same name náà ni so àdẹ̀wà expect pé nǹkan tí mo try láti sọ ni pé so tabaníkà wo àwa káàrọ̀ àjíire lẹ́ni we are just like the ancient Canaanites because àwa la tẹ́lẹ̀ dó àwa la nílẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ dé kò tí ju 200 years àwọn dẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní rule àwọn bẹ̀rẹ̀ ló rule wá now they have been killing us silently bí nǹkan tí bàbá wa Òṣàdétúnjì sọ wípé pé bóyá ní òfẹ́ máa tó 100 wa tó ń pa lójúmọ́ káṣírí tó wá tún sìn pé this is nǹkan tó ti ń ṣe fún wa lélẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní fi Chief Sunday Igboho tó wá jẹ́ deliverer ẹ wá fi ń wé àwọn tó jẹ́ pé wọ́n pa aborigin wá rí tẹ́bàtẹ̀ wá ń wá hero ní Bible rí Jephthah rí other heroes rí Joshua wá ń fi Samson tí wọ́n yọ ojú òun lẹ́ fi Chief Sunday Igboho ń wé wrong man I'm so sorry very wrong and then trying to create enmity láàrin Chief Sunday Igboho àti olóyè Gani Adams àṣẹ Ìdùmarè yá mi so láti create enmity láàrin Chief Sunday Igboho àti Ọ̀túnba àti Gani Adams má ṣe bẹ́ẹ̀ yes don't do it má ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé mo wá plead fún Ààrẹ Ọ̀nà Kakanfò but wrong yes problem káàrẹ Ọ̀nà Kakanfò ní Chief Sunday Igboho fẹ́ nísìn I will tell you Ààrẹ Ọ̀nà Kakanfò lọ di apostle and Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n wá ń fi vision control he has been controlled by vision wọ́n wá síta wá sọ because tó bá jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò náà ló kọ́kọ́ jáde bí Chief Sunday Igboho sí oríṣiríṣi vision náà ni so I'm sure vision náà fi break confidence Ààrẹ Ọ̀nà Kakanfò yes vision ni wọ́n ti rí oríṣiríṣi sí náà pé tó bá jáde wọ́n á yọ ojú tó bá jáde kó rántí Samson tó bá jáde exactly what you guys are doing now that is the problem tí Ààrẹ Ọ̀nà Kakanfò ní that is the problem tí Ààrẹ Ọ̀nà Kakanfò ní and that was what I said ìjọ́ tí mo ṣe kíní pé Ààrẹ Ọ̀nà Kakanfò becoming an apostle your life will be controlled by vision and you will lose your pride yes that is it because ọba ti bẹ̀rẹ̀ sí ríran fún kó má tí ì jagun ẹ̀mí mímọ́ ò tí ì gbà láyè ẹ̀mí mímọ́ ò tí ì fún láyè láti jagun o tó bá lọ ẹ̀rẹ̀ rí pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní bu pé Ààrẹ Ọ̀nà Kakanfò wo la ní this yes you control his life with vision now you want to turn Chief Sunday Igboho to nuisance as well because ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ríran fún ẹ bà confidence ẹ̀ jẹ́ ni ẹ ń bà confidence ẹ̀ jẹ́ you are destroying his confidence kò sí bí alágbára yẹn ṣe tó yàtọ̀ sí àwọn Ògún ṣe mọ̀ pé àwọn Ògún òrìṣà ni wọ́n irúnmọlẹ̀ ni wọ́n àtọ̀run wọ́n ti dá wọn even ìgbà tí wọ́n wà láyé sometimes àwọn náà máa ní fear now there is a time of fear in their life as well because they came to live as human so kò sí at the end of the day ẹ bà confidence ẹ jẹ́ you destroy his confidence and the purpose tí Ọlọ́run gbé dìde fún kò ní lè ṣe that is it tẹ́ ẹ bá stop gbogbo nonsense tẹ́ ẹ ṣe yẹn and which I believe just like some people said you guys are enemy of pé ọ̀tá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ríran kíran yẹn wípé ọ̀tá
ọ̀tá freedom àwa káàárọ̀ àjíire nìyí. Wọ́n ní pé ọ̀tá freedom káàárọ̀ àjíire nìyí because some of the àwọn pastor mi ẹ rò pé tá a bá ti gba mo ti pàdé àwọn kan tó ń sọ believe yìí ni pé tá a bá ti gba Yorùbá nation wípé wọ́n máa abolish Christianity yes believe titi yìí nìyẹn but nínú tradition Yorùbá wọn kì í force èèyàn ṣẹ̀sìn ṣe mọ̀ pé kò sí inú Ifá pé kẹ́ force èèyàn kó ṣẹ̀sìn kan. Ifá does not force. Ifá only one. Tẹ́ bá ti ṣe Ifá sọ pé ẹ má ṣe ní ìwòrì méjì mo ti play ẹ̀ fún yín rí tẹjúmọ́ mi kó wò mí re Olódùmarè ní tẹ́ bá ti yà oníyà á jẹ yín ẹ̀ ṣerú which we did ẹ káàbọ̀ ẹ̀wẹ́jú yé mi so which we did and we are now suffering abẹ́ rí pé kó ní ṣẹ̀ṣẹ̀ kankan lọ gbógun ti Christian so ẹ rò pé tá a bá gba Yorùbá nation wọ́n máa pa ṣọ́ọ̀ṣì rẹ ni wọ́n ò lè pa ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí rẹ̀ everybody ló máa ní choice the only thing ni pé tá a bá gba nation wa tán yẹn Oòduà tá a bá gba Oòduà nation bẹ́ẹ̀ káwọn mà tá a bá gba Oòduà nation gbogbo bọ́n ṣe suppress ìṣẹ̀ṣe kò lè sí yẹn mọ́ because àwa náà a máa gbé tiwa lárugẹ à gbé Ọ̀ṣun ga à gbé Ògún ga àwọn festival tiwa àṣeǹgbà tí wọ́n bá ń gbé ga ní Brazil wọ́n ti gbé ìṣẹ̀ṣe wa ga ní Brazil some years ago Brazil jó ní gbèsè now Brazil Nàìjíríà gan fẹ́ lọ jáwó ní Brazil báyìí àwọn Brazil wọ́n gbé ìṣẹ̀ṣe wa ga wọ́n gbé ga gan ní Brazil ti wá di super power some years ago Brazil jẹ́ poor nation tẹ́ bá wo bọ́ǹsì Brazil ìṣẹ̀ṣe Yorùbá ó ti di is part and norm of the society even àwọn òyìnbó Brazil gan wọ́n ṣe é gan ju àwa tá a jẹ́ àwọn dúdú Brazil àwọn òyìnbó Brazil wọ́n ṣe é ju àwọn dúdú Brazil lọ so ìgbà tí wọ́n dẹ̀ ti gbé ìṣẹ̀ṣe ga because àwọn náà ti rí ni wọ́n rí àwọn náà wọ́n rí pé àwọn òyìnbó tó wá kó yín lẹ́rú pé 419 ni wọ́n wípé ìgbà tó kó yín lẹ́rú tán ní kẹ́ máa ọ̀nà àwọn baba ńlá yín mọ́ àwọn òyìnbó yìí wọ́n mọ̀ pé àwọn òrìṣà lọ́lọ́run ló bẹ̀rẹ̀ ilé ayé wọ́n mọ̀ wọ́n àwọn òyìnbó kí ló dé tán ṣe gbé àpótí ẹ̀rí Ọbàtálá wá sí London ẹ dẹ̀ sọ pé ìfàsẹ́yìn bá yín àpótí ẹ̀rí a lè pè ní tọ́bọ́yà of testimony tá a bá fẹ́ ṣe lóyìnbó torí covenant mú má jẹ̀mú àpótí ẹ̀rí Ọbàtálá ó ti lé 100 years ó ti wà ní London ilé ajé yín wọ́n gbé wá sí UK Queen Victoria ó gbé wá UK ó gbé àpótí ẹ̀rí yín kúrò kò mọ̀ tán yín ló gbé àpótí ẹ̀rí lọ́ gbé àpótí ẹ̀rí yín kúrò wọn ò mọ ìtàn yín wọ́n gbé àpótí ẹ̀rí yín kúrò ìmùgọ̀ nínú Bible ibi tí wọ́n lọ ti gbé àpótí ẹ̀rí kúrò kí ló ṣẹlẹ̀ sí wọn kí ló ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè tí wọ́n ti gbé àpótí ẹ̀rí kúrò nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí kúrò ṣèbí wọ́n láyé wọ́n bàjẹ́ ni ṣèbí wọ́n ní ayé wọ́n bàjẹ́ ni àbí so àwọn òyìnbó dẹ̀ mọ̀ pé lápótí ẹ̀rí òyìnbó dẹ̀ gbé àpótí ẹ̀rí kúrò ẹ̀yin dẹ̀ máa sọ fún àpótí ẹ̀rí yìí ẹ wá àpótí ẹ̀rí the same àpótí ẹ̀rí tá a bá dé church ńgbà yẹn tá a bá ń gbàdúrà àpótí ẹ̀rí sọ̀kalẹ̀ wá ṣe rere láyé mi a máa fi àpótí ẹ̀rí yẹn tọrọ but due to brainwashing ọba Ògúnwùsì tí bàbá bá ṣe nǹkan tí ò tẹ́ mi lọ́rùn bàbá mi ni mo lè sọ lórí social media but ní area yẹn ẹni ìtàn man of history orúkọ ro ọba Ògúnwùsì òun ló dá àpótí ẹ̀rí padà sí ilẹ̀ káàárọ̀ àjíire bíi 4 years ago tó bá ti ń ṣe Ọbàtálá láti ìgbà ìwáṣẹ̀ náà máa ń gbé àpótí ẹ̀rí síta for almost 150 years kò ẹ mọ̀ pé wọ́n bà Old Ifẹ̀ jẹ́ ó lè jẹ́ ìgbà yẹn náà gbà àpótí ẹ̀rí lọ torí some of this blame ẹ má jẹ́ ká tún blame àwọn bàbá wa jù Old Ifẹ̀ tó ní big city ní tó ní àwọn high rise building wọ́n wó palẹ̀ to destroy your history ó lè jẹ́ ìgbà yẹn náà gbà àpótí ẹ̀rí lọ làwọn òyìnbó gbà àpótí ẹ̀rí lọ torí àwọn òyìnbó ti wà nílẹ̀ wá ń gbà yẹn they are invaded our land then nígbà tó gbà àpótí ẹ̀rí lọ so ó lè jẹ́ ìgbà yẹn náà ti gbé lọ tó ti collide pẹ̀lú
àwọn ọ̀bàyéjẹ́ kan láàrin wa tí wọ́n gbé àpótí ẹ̀rí lọ. So ìgbà tí wọ́n dẹ̀ gbé àpótí ẹ̀rí lọ, kí ló máa ṣẹlẹ̀ síbi tí wọ́n bá gbé àpótí ẹ̀rí lọ? Kí ló abẹ́ rò pé tẹ́ bá translate akọ̀ kọ́mẹ́tà nínú Bible, àpótí májẹ̀mú nìyẹn, tiwa àpótí ẹ̀rí ni tiwa ń jẹ́. So èdè wa ni wọ́n lọ lò fún ti Bible. Tí wọ́n bá gbé àpótí ẹ̀rí lọ kúrò ní ilẹ̀, kí ló ṣẹlẹ̀ nígbà tó ń gbé àpótí ẹ̀rí? Ṣùgbọ́n láyé àwọn tó ń gbé àpótí ẹ̀rí lọ, torí wọ́n plagiarize history àwọn ancient Canaanites sí wọ́n fi wọ́n kékeré. Ìgbà tó ń gbé àpótí ẹ̀rí lọ, kí ló ṣẹlẹ̀ sí wọn? What happened? They became backward. Wọ́n dẹrú, things wọn jẹgun àjàṣẹ́tẹ̀. They didn't do anything. So nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí lọ, so náà ìgbà tí wọ́n gbé àpótí ẹ̀rí padà ń sìn, ẹ ṣé ìyá mi Tinúọlá, we are waking up. Àpótí ẹ̀rí jí